Ẹ̀yin àgbàlagbà, ẹ bá mi gba ètò ọṣẹ ìṣẹ́gun Ituwo máa wọ̀ kúrò. Kò ní bàjẹ́ fún wa. Ẹ̀yin àgbàlagbà, a fẹ́ kí ẹnìkankan tó wà láhàámọ́ ẹnìkankan mọ́. Bẹ́ẹ̀ ni, a fẹ́ kí ẹnìkankan tọrọ jẹ mọ́. Ẹnìkankan tọrọ mu mọ́. Kọ́nà là fún gbogbo èèyàn. Tọ́nà bá là fún everybody wa. Kò sẹ́nìbọ̀dì tó fẹ́ gbégbá lọ bá ẹnìkan. Àhámọ́ tí ẹ wà lẹ́fà tí ọ̀nà òṣì ọ̀nà ọ̀la. Ẹnu iṣẹ́ ẹ kò ní àhámọ́ ayé. Ẹ̀yin àgbàlagbà, ètò ọṣẹ ìṣẹ́gun Ituwo ọ̀nà àmúwá. Báwo la ti máa ṣe? Ẹ lọ bá mi wá egbò akọ ìgbẹ́pẹ. Ẹ ti bá mi wá tí ọjọ́ ni o. Ẹ bá mi wá ewé má fọwọ́ kan ọmọ mi tí ọjọ́. Ẹ bá mi wá ìyẹ̀pẹ̀ ìkóríta 3. Ẹ lọ bá mi wá ní ọ̀nà 3. Ẹ wá lákọ̀ọ́kọ́, ẹ wá lẹ́kejì, ẹ wá lẹ́kẹta, ẹ diri. Ẹ bá mi gún papọ̀ mọ́ ọṣẹ àgọ̀yìn tàbí ọṣẹ Ghana. Tí a bá ti gún tán, ẹ̀yin àgbàlagbà, tí a bá ti gún iṣẹ́ yìí tán, a kó iṣẹ́ yìí sínú ike funfun kan. Ẹ wá fi abẹ́rẹ́ ìránṣọ ẹyọ, tó bá jẹ́ pé obìnrin ni, ẹyọ 7 la máa fi sí. Tó bá jẹ́ pé ọkùnrin ni, 9 ni o. Sórí ọṣẹ yẹn. A wá kùn káàkiri ara ọṣẹ yẹn. Ẹ wá kọ́kọ́ gbé pamọ́ fún ọjọ́ 3. Tẹ́ bá ti gbé pamọ́ fún ọjọ́ 3. Ẹ̀yin àgbàlagbà, a máa ṣe kíní yìí dá gan. A máa ṣe torí àwọn ọmọ gan. Ó dá torí àwọn ọmọ tá à ń bí. Ẹ̀yin àgbàlagbà, lílò rẹ̀ ní ẹ wá fi epo pupa para tó bá di ọjọ́ 3 yẹn para kí a tó lọ wẹ̀ ọṣẹ yẹn ní alẹ́ kí a tó sùn. A lọ wẹ̀ kí a tó sùn. Ní ìgbà 2 la máa ń wẹ̀ lọ́sẹ̀. A máa wẹ̀ ní Tuesday and Friday. Lásìkò tí ẹ bá ń wẹ̀ ọṣẹ yìí lọ́wọ́, bí ẹnikẹ́ni bá ń sa ògùn búburú sí wa, ẹ̀yin àgbàlagbà, ǹjẹ́ irú ẹni náà yóò bẹ̀rẹ̀ sí ní wú, á bẹ̀rẹ̀ sí wú tàbí kó máa ṣe àìsàn. A máa ṣe àìsàn lọ́sàn-án, a máa ṣe àìsàn lósì, títí a fi jáde kúrò láyé o. Iṣẹ́ gidi ni o. Gbìyànjú kó o ṣe iṣẹ́ yìí nítorí àwọn ọmọ rẹ. Gbìyànjú kó o ṣe iṣẹ́ yìí torí àwọn ọmọ ẹ. Ẹ̀yin àgbàlagbà, ẹ gbìyànjú kẹ́ ṣiṣẹ́ yìí torí àwọn ọmọ yín o. Torí àwọn ọmọ kéèké. Tó bá lo 6, lo 5 fún àwọn ọmọ ẹ. Tó bá lo 7, try kó lo 4 fún àwọn ọmọ ẹ. Tó bá lo 9, try kó try kí ìwọ náà ṣe kíni, kó lo iṣẹ́ fún àwọn ọmọ ẹ. Torí ẹnìkan ò mọ̀la o. Ẹ jọ̀ọ́, ẹ tọ́jú ara. Ẹ bọ́ lọ́wọ́ ayé. Ẹ má jẹ́ ká ayé rí imú. Mo máa ń sọ nǹkan kan dáadáa. Mo ní tó bá lọ fi ara ẹ lẹ̀ tí ayé bá mú ẹ, tó bá kú, Elédùà lè lò lọ́la. Abẹ̀tí sọ pé nígbà tí mo ṣe wà ní ẹgbẹ́ báyìí, èmi mo pa lágbájá, èmi ń ba ayé lágbájá jẹ́, èmi mo ṣe báyìí fún lágbájá. Ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin àgbàlagbà, kò ní bàjẹ́ o. Orúkọ mi ò yí padà. Ewé olóògbé ẹni mọ̀ yóò mọ̀ yìí. Gbogbo ẹnikẹ́ni tó fẹ́ pè mí àbí oríṣẹ́ kan tó fẹ́ ṣe àbí ó fẹ́ pè mí fún ìrànlọ́wọ́ àbí assistance, WhatsApp nọ́mbà mi lélẹ́yìí 08104734120. Tó bá tún fẹ́ pè mí ní nọ́mbà kejì ní 09123643152. Kò ní bàjẹ́ lágbára Elédùà.